ara Madina tó pé wọ́n ń bínú sí Ali pé ọwọ́ Madina tẹ̀lé pa Usman bẹ́ẹ̀ sì dálé ọ̀jẹ̀bi ẹlọ́kadà Asimu náà kọ́ Asimu Usman ló ní wọ́n mọ̀dà sọ̀rọ̀ òun nìkan ní ẹjẹ́ wọn dàpẹ́ mẹ́jà wọn pààyàn tó pọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ka kakọ́ ẹ̀bi pé o sì làjú rẹ̀ bọ́ba ni ẹ mẹ́ta sẹ́ lọ dúró ta ẹ dé àwọn ọ̀tá ẹ sí àwọn ọ̀tá padà sẹ́yìn ẹ mẹ́jọ wọn rọlẹ̀ wọlé bá nítorí wàhálà náà nù. làwọn kì í suspect ń gan àbí tábà mẹ́ta ló kù Mukhtasar Siratul Rasul mọ̀ ń dárúkọ ẹ̀ Sheikh Muhammad bin Abdul Wahab àfàtúwò Kitabu Tawhid tọ́ sọ̀rọ̀ ń pọ̀. àṣìlábí olórí kan náà lásìkò even àsìkò Ali àti Muawiya ṣèjọba bíjà níjọba wọn ẹ ń bá ń sọ̀sọ̀kùsọ gbẹnu ẹ̀ sọ̀hún ṣùgbọ́n bí àwa náà kù sí kí n sọ nbí kéèyàn ọmọ sí ń tà dọ́ọ́mú náà kọ́ wà ní UMB kọ́ wà ní Izala kọ́ wà ní Al-Burhan kọ́ wà ní Wahada kọ́ wà ní kíní kan ká bá pàdé lọ́wọ́ pé ojú yẹn sojú tá a jọ ń pàdé bí ìdánilẹ́kọ̀ọ́ tà wá ká máa kọjá lọ bẹ́ẹ̀ gbà tá a rọ̀ mọ́ ìyá wa kí ẹ fẹ́ léyìn ṣe kẹ̀tọ́ wà ń búrẹ́ náà pàdé mi lójú ọ̀nà mọ́ sálámà sí mi tó sì ti rí mi kọ́ máa fojú pamọ́ títí tẹ́mi èrì tí ń sálámà torí kíni orí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ mi lọ́mọ ìyá mi pẹ̀lú òdùn lákàrà á sì mọ̀ra ọjọ́ náà kí lórúkọ tí màá lórí kẹjọ tó béèrè orúkọ rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ yín o ọlọ́njà máa pàdé láyọ̀ ń jà máa pàdé tó nítorí sáyẹ́nsì mi padà o torí mo lè ti gbàgbé o adọ̀rẹ́ nù ọ̀rẹ́ wọn jọba kọ́sọ́ pàápàá wàhálà ń ṣẹlẹ̀ ń lọ Ọ̀yọ́ tẹ́mi tí wọ́n àmàdàn rojú ráyè pẹ̀lú wàhálà tẹ́mi kojú mánà tí ì lè dọ́yọ̀ àwọn kan wà lọ́yọ̀ wọn ń ṣiṣẹ́ Ọlọ́run lọ́wọ́ láti kojú fìtínà tibẹ̀ láti dìde káwọn dáhùn yẹn dó sínú Islam tẹ́mi ò lè ráyè débẹ̀ àwọn kóra ọjọ́ ń bẹ̀ láì kése mi tí wọ́n kóra àwọn ọjọ́ tó fi ń ṣiṣẹ́ Islam lọ máa nítorí pé òjò orúkọ tẹ́mi ń jẹ́ mi wọ́n ṣe nǹkan kan náà ṣé ìwé ṣe mùsùlùmí orúkọ tá à ń jẹ́. innamal-mu'minuna ikhwatun fa'aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. Ọlọ́run sọ ẹsẹ̀ ní Suratul Hujurat orúkọ tá à ń jẹ́ orúkọ lè amẹ́lẹ̀ ìsìlámì ni kì í ṣe fún ìsìlámù ní 1982 tí mo kọ́kọ́ lọ sí Pakistan jáde olóṣù mẹ́rin mo bèrè ọ̀sẹ̀ mímu Hassan world amiru tabligh mo ń ṣe tabligh ní ẹ̀sìn tó dádúró tiẹ̀ àbọ̀ wà lára ṣe jẹ́mọ̀ tí ń ṣe fún Islam ìṣẹ̀lẹ̀ kan lágbé dọ̀hún torí pé gbàgbọ́n àti wọn crisis pa ọjọ́ àwọn amiru Nàìjíríà àtàmírù Ìbàdàn kó lámìr crisis yẹn lágbé dé Pakistan àti India nígbà wọn yẹjọ́ ẹ̀tì ńlá ìwé ìdílé lágbé dé India nínú ìdánwò dé ní India máa bí ọlẹ́rẹ̀ yìí pé ṣé tabligh ẹ̀sìn ní tó dádúró tiẹ̀ kémi ò lè kú òun bẹ́ẹ̀ látòní lọ torí pé inna dina inda Allahi Islam. inna dina inda Allahi Islam. Yẹ́nì tó lọ́wọ́ ní sọ́tà lè mọ́ra yà 19. wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. jẹ̀mọ́ àtọ́fẹ́ ṣiṣẹ́ fún ìsáàmù bá ní ajẹ́pẹ́ ẹ̀ lè fi nǹkan kan sọ̀rọ̀ tá a jókòó yìí kọjá kẹ́ mú kìtàbù àti súnà wa. mo nínú àwọn tá a jọ láti Nàìjíríà èmi ò sí láàrò pé bẹ́ẹ̀ èmi ilé ike mọ́dásà mo ti wáyìn mo sì ti wà ní àkìlù sánà ìdádí má padà délé mo lọ sí ìdánwò ni mo ti calculate oṣù mẹ́rin tá a lò ní pé ń ṣe déédéé ìdánwò kọ̀sẹ̀ kẹ́tì ìdánwò bẹ̀rẹ̀ ní padà délé èmi ò sí rò pé ó so ẹ̀yọ̀ èmi kú òun ẹni tẹ́ kàn máa wí kankan fún tí ó gbà tẹ́ bá ti wí nǹkan báyìí ẹ̀ máa yàwó ẹ̀ má dì í sí wa tèmi nu àwọn náà sì rí pé kíní eléyìí kò láwàdà wọn ní akọ́kọ́ lọ jáde ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún náà wọn kọ́ sẹ́ni wa tẹ̀síkìlì àmọ́ ń pè ní tàbílíìgì ẹ̀ kọ́kọ́ lọ kẹ́hìn tó dé àwọn ti ronú lórí ọ̀rọ̀ yìí wọn kọ́kọ́ gbé alọ́ lumi akọ́kọ́ lọ gbá alọ́ sahara púrì nǹkan lọ lákínú dẹ̀ wá lọ nù gbẹ olùkọ́ sí wa sì tiẹ̀ lọ ṣé wọn bá padà di ojú sí rọ̀bọ̀ díẹ̀ èmi ti tó jà lójú ọ̀nà lọ́nà bọ́m̀bé mo ti tó jà ẹnìkan ti ní jẹ tóòtì kìnìún kan ń pè ní tóòtì kìnì yẹ bí òbí wa ni ṣùgbọ́n wọ́n ti lọ yọ wà nù ewé èyí ọmọ jẹun àti ewé pọ̀ ni ọwọ́ àni jẹ́ mo ní jẹ́ lọ́ba ní súnà ni mo ní ibi ọwọ́ àná àdìsí ọ̀sọ̀ mi fáwọn ẹbí jẹ́ fìtí èyí làwọn bá bọ̀ láti bọ́m̀bé sí Delhi èyí ó ti wà lójú ọ̀nà tí ojú tèmi ti tó pẹ́ bọ̀ lọ́nà tó lọ́wọ́ fàdísìn àmì rẹ ọwọ́ fàdísìn àmì ojú àjọ ríra wa tó orí ẹ̀yìn lèmi tó dé sí ní sàmù dín sí mo ti tó wà lóbìnrin mo ti tó gbé mi kalẹ̀ fọ́dọ̀ àmì rò pé ọ̀rọ̀ kẹ́tì tó dé tẹ́ẹ̀fì kò ń ti mẹ́lẹ̀ alimohemo jama ntí mo fẹ́ pẹ́ àfún mi sọ yìí jama kọ̀ọ̀kan tá à ń sọ̀rọ̀ àwa yìí asọ̀rọ̀ àwa ló kọ jama yẹn láti fi ṣiṣẹ́ fún Islam ni òun kọ́ lẹ́sìn ẹ̀sìn gangan la fẹ́ ṣiṣẹ́ fún ṣùgbọ́n àlẹ́ kóra wa jọ ká mọ̀ lóòkọ̀ lóòkọ̀ fi ń dáyé universal muslim brotherhood tàdọ́mùnú mùsùlùmí mùrìhánù ìkọ́mọ̀tò bídà wa jamato ìzálàtò bídà ìkọ́mọ̀tò sunna gbogbo orúkọ tá à ń jẹun pátá a fi ń ṣe tọ̀ríkù lil amali islami ni gateway ni fún ṣe islam tàbí ṣe
àfi ọ̀nà tá a fẹ́ gbà ṣiṣẹ́ ni pé àwọn kan kóra wọn jọ o ní Nàìjíríà kò sí bọ́ọ̀dì kan tó gbọ́dọ̀ operate legally láì register orúkọ wo lẹ fẹ́ fi lọ register tell me legal association legal society legal jama or jama without names any jama without names illegal ni illegality ni anytime tó bá sì tẹ̀ wọ́n wàláhì wọ́n sùn ara godi wọ́n sọ ilé ìwé ránpẹ́ wọ́n pè ní kirikiri orúkọ gbọ́dọ̀ wà for recognition pé àfẹ́ mọ̀yàn nígbà tá a bẹ̀rẹ̀ ilé ìwé ní fashion ebi gbogbo aláwọ̀ pé different jama ni wa kájọ pé under the same umbrella gbọ́dọ̀ wà torí pé tọ̀rí kọ̀ọ̀kan náà lájọ ń ní àfa Muhammadu Aliyu Sọ̀bù ní ọlọ́ọ̀kọ́ lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ ní 1982 tán wá sí UI fún dáwọ́rà àti Saudi Arabia rọ́bìtọ̀ tí alámi sami náà wá sí Nàìjíríà tá a sì dára àánú àwẹ̀ Ramadan 1982 UI ta ló wà ń bẹ́ẹ̀ nú àwọn bàbá wa yìí bàbá mayalé kẹyọkẹ wà ń bẹ́ẹ̀ o 1982 abẹ́ẹ̀ ti dé Nàìjíríà gbà náà 1982 ọ̀dà nǹkan ẹ̀ wà ń bẹ́ẹ̀ abẹ́ẹ̀ sí ńgbà tí Sọ̀bù ní wá Nàìjíríà àti Umaru Falata láti Madina Jamiu Islamiyya Madina kọsẹ́nì kankan baba yẹmi nígbà tí wàhálà ṣẹlẹ̀ lórí nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ yìí ẹ̀dì mú sọ́wọ́ àyàbá ni o ṣùgbọ́n mo fẹ́ lò fún gbogbo tí mo ń sọ yìí wàhálà ṣẹlẹ̀ lórí wíìrìdì ṣe pé bídíà ni wíìrìdì baba Sọ̀bù ní sọ pé bídíà ni wíìrìdì ojú ọ̀nà ṣíríkù sí ni èmi náà tó sọ lónìí torí pé tí a pọ̀ lórí ẹ̀ gbogbo alára ṣùgbọ́n tán gbà ṣe ẹlẹ́ẹ̀kejì ó ní dandan lẹ̀ ha ẹlẹ́ẹ̀kẹta olùbídíà ló ń jẹ òkú jíjẹ ṣe ìbára ṣe ìfẹ́ gbọ́nlẹ̀ Yorùbá nu wíìdíà tó ń jẹ òkú ọ̀nà yẹn ni lọ́dọ̀ tiwọn ẹ̀ha ni mustahabu ọlọ́rìsì tó wà kẹ́ ẹ̀ha oríṣi mẹ́ta wọn fà sí tí wọn ò rí mẹ́tẹ̀ẹ̀ta nu Kùránì àtàdé sí o àwọn náà dálẹ̀ fúnra wọn àwọn náà fà á bẹ̀ tàwíìlù tiwọn ni ó ní ńgbà tí fanfa á bẹ̀rẹ̀ gbogbo àwọn afáàlà alẹ́ Yorùbá yìí ní bẹ́ẹ̀ o gbogbo afáàlà Yorùbá gbogbo afáàlà kọ́dà àwọn tó ti kú wọn bẹ́ẹ̀ o tí wàhálà wa dé lórí nǹkan mẹ́ta wọn Sọ̀bù ni wàá ní olùkàkọ́ lọlé fọjọ́ mẹ́ta olùkàkọ́ padà lóye fọjọ́ mẹ́ta jọ mẹ́rin káwọn apàdé pọ̀ olùkàkọ́ lọ kó tíra wa tí èsè rí tiẹ̀ ìjọ tí wọ́n pàdé pọ̀ Sọ̀bù ni sọnù Central Mosque UI oníbẹ̀rẹ̀ dáwọ̀ ẹ̀ ló ń sọ fún yín pé tọ́líbù ló náà ń kẹ́kọ̀ọ́ ni ó sì bọ̀ lónìí onímọ̀ yí padà ó ní mo fẹ́ sọ yín pé alimu ni mí alimu ni mí ìjọ àwọn pé sọfà tó tàfà sírù olórí ló ń kọ́ ní ìwọ̀n dákọ̀ oníṣẹ́ bá ní fa ó ní ẹ̀sí súrà tó bá wù yín bẹ́ẹ̀ ẹ̀ka àyà kan bẹ́ẹ̀ àyà àwọn tẹ̀síìrì tó ń sẹ́nu sọ́fà tó tàfà sírù wọ́n kà padà fún yín lórí òun sì sọ bó ń sọ bẹ́ẹ̀ òun sì sọ pé nùtí àbáyọ̀rọ̀ tó ń wí bẹ́ẹ̀ lórí ni wọ́n sọ gbogbo ẹ̀ ó ní bẹ́ẹ̀ òun sọ fún pé tọ́líbù lẹ́yìn mi lòun òun akẹ́kọ̀ọ́ lòun náà ṣùgbọ́n lónìí òun sọ pé ìsakẹ́kọ̀ọ́ ma àáfàá lòun gbogbo ẹ̀ bá da ìròjọ́ máa kó tí àtọ̀ ní ẹ̀ jáde tí àtẹ lọ kó wá lé ẹ̀ jáde ta ẹ̀ máa kà àwọn sọ orí irun tí àtẹ ń kó káàkiri àwọn sọ fún yín ìjọ náà lọ́hùn nbí wíìlì tí mo fẹ́ dúró díẹ̀ ó ní ó lẹ́yìn bá ṣe tọ̀rí kọ́ mi gẹ́rọ̀ tọ̀rí kọ́tìlì sàmìyà fọwọ́ fìnnà ẹ̀ ń bá ṣe tọ̀rí kọ́ mi yàtọ̀ sí tọ̀rí kù ìsàmìyà iná ní ọwọ́ ẹ̀ ń bá ní sẹ́ẹ̀kù mi yàtọ̀ sí Muhammad bin Abdullahi sallam yọ lọ́nu náà ni ó ní tọ̀rí kọ́tù ìsàmìyà tọ̀rí kọ́ ṣé òun sì ni Muhammad bin Abdullahi sallam ẹ̀ ń bá ní tọ̀rí kọ́ mi yàtọ̀ sí tọ̀rí kọ́ ìsàmìyà yọ wọ̀ náà ni ẹ̀ ń bá ní sẹ́ẹ̀kù yàtọ̀ sí Muhammad sallam yọ wọ̀ náà ni ọ̀tọ̀ ní ká kéwú lọ́dún èèyàn níta ẹni tí ń kọ́ yẹn kéwú péyàn sí ní Islam kì í sọ́dọ̀ ara ẹ̀ ẹ̀ ń bá péyìn sọ́dọ̀ ara ẹ̀ kọ́ ìdí èèyàn ẹlẹ́ ẹ̀ kú lẹ́yìn ẹ̀ ń bá lè takò mú jáde gbogbo ẹlẹ́gbẹ́nu kalẹ̀ tí wọ́n lè sọ̀rọ̀ àwọn bàbá wa torí pé irọ́ ni wọ́n lọ gbé wá ń lé irọ́ tí ò ṣe yọjú ta ó dàbí gàtà amadé àbájẹ tó gbé nuru absoru jáde àsọrí yín ò pé ṣé nuru absoru wà ládìsí Buhari ní Muslim ní Abu Dawuda nuru absori ọ̀rọ̀ tá à ń sọ jẹ́ mọ́rọ̀ nuru absor ẹ̀yin tẹ́ pé àjọ sáyìn wí pé alikitabu asuna ẹ̀ jọ sọ̀rọ̀ ayé akura tàdísì àlọ́ wa gbé nuru absori wa àdísì wo ni nuru absor ẹ̀jẹ̀ ọmọ ti ń wí. àwa náà àkọ́kọ́ gbà yí pé jẹ̀mọ́ àtẹnìkan ọ̀kan rí ọ wà níwọ̀n bá àgbà tẹ̀yìn bá ní àkídà ìsàmìyà yìí tá a bá mọ̀ àkídà bátìlà ọmọ ìyá wa nù ń bí orí ọ wà tó bá bímọ ẹ lọ kí tó bá ṣèyàwó ẹ lọ bí ìyàwó ẹ tó bá kọ́lé ẹ lọ kí pé kù náwó lé bí wọ́n bá ṣe program ẹ lọ bẹ̀ àfi tó bá kílàsì wọn program yín ló kù ọmọ ìyá yín náà nǹkan àkọ́kọ́ nù táà ló sì yí padà rẹ̀. ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn bá wà ń tàdọ̀ ọmú nù tẹ́lẹ̀ kẹ́ wà ní Burhan àbó wà ní UMD àbó wà ní Izala ọwọ́ adé ọmọ tóun lọ́dọ̀ tàdọ̀ ọmú nù àkídà wa papọ̀ ìbáàdà wa papọ̀
kí lè wọ rẹ̀ kọ́ fẹ́ ọmọ ní tàdọ́mọ́rùn kí lè wọ kémi lọ sínú Isaac kí lọ fẹ́ ọmọ ní Zaria àbí Kano èmi tí mo fẹ́ fáwùsá sẹ́yìn kì ní gba Hausa gidi káwùsá tèmi ní yàtọ̀ sáwùsá mọ́lá màrúfù tí ọgbọ́n kankan ti ń wí pé Hausa lò kí lè wọ rẹ̀ kí n dọ́dọ̀ wọn lémi tí wọ́n mọ̀ pẹ̀lú àkídà àtàjọ gbé dání àwọn tẹ́mi náà mọ̀ pẹ̀lú àkídà àtàjọ gbé dání tí mo fẹ́ fẹ́ mọ̀ àbí wọ́n fẹ́ fẹ́ mọ̀ mi kí ni wàhálà ti mẹ́mẹ́ ṣùgbọ́n ẹnìkan wá bá wa àkídà rẹ̀ ọjà tá a mọ̀ rí inú báyìí bá tó báyìí kó wọ́n láàánú tó dájú tèmi yìí lọ ṣé ń fọmọ́ ẹlẹ̀ fún ni nígbà tí ìmọ̀rú èèyàn ti ṣe bí ìtọ́sẹ̀lẹ̀ ń jọ wẹ́ẹ̀sì tó kọjá yìí ẹnìkan àkídàtù Ahmadiyya ti ń jẹ́ orúkọ kejì Ahmadiyya kọ̀díání àkídàtù kọ̀díáníyà Ahmadiyya ni wàláhì ìyàwó tí ń bẹ́lẹ̀ rẹ̀ jẹ̀ bàbá black ní lò tí ń bojú ọwọ́ àtún fẹ́fẹ́ ọmọ mi kejì wọ́n ti ṣe introduction ti ṣe taaruf wọ́n á mọ́jọ́ nìka ìsọ náà wọ́n August 9 nígbà tó sì rí pé ọjọ́ nìka ti bójọ́ náà ó sì àké sí ọmọ tí ń fẹ́ látọdún méjì tí ò mú débi àkídà rẹ̀ wà tẹ́lẹ̀ ó sì àsọ pé àwọn jọ lọ sí tàlímù lọ́sọ̀bà ọwọ́ ní masasi lọ́sọ̀bà ní masasi àwọn bẹ̀njàmọ́ àwọn tí ń ṣe program kọ́ ká lọ sí tàlímù tí ọmọ lọ tó wá dé lọ́mọ wa lọ lọ́wọ́ àdìpé masasi Ahmadiyya àdìpé Ahmadiyya ní Ahmadiyya làwọn Ahmadiyya Muslim Ọlọ́run rẹ̀ fẹ́ Ahmadiyya o ibẹ̀ náà ti jà kó masasi wọn ti jà wálé o ọ lọ bá bàbá ọmọ pé kánbọ̀ ń bá sọ̀rọ̀ pé ó fẹ́ máa wí kànákànná o ọmọ wa ni òun ò lè fẹ́ wọn á sàlẹ̀ fún bàbá rẹ̀ wá ké sẹ́nìkan tọ́jà lásán mọ́ èmi ẹ gbọ́ àwọn jama báyìí ṣe èèyàn gidi ni wọn ni ẹ bá ní àjàmọ́ ọmọ adarúkọ ọ̀rọ̀ ẹ̀ ṣe èèyàn o wọn ni mà ní ọkọ ọmọ rẹ ọkọ ọmọ wo kò lè fẹ́ o náà ọmọ màá wọ́n ẹgbẹ́ mi wọ́n ẹ̀ṣẹ̀ tọkọjá yìí màá ní kèfèrí lọ fẹ́fẹ́ kì í ṣe mùsùlùmí lẹ́yìn o ṣé ìwà àtọ́rí pátánù gbèsè àyàwó lé ìwà àfọmọ́lẹ̀ fẹ́ni tí mo mọ̀ pé ọmọ tó bá lọ bẹ parẹ́ ọlànà bí mi yàtọ̀ sálẹ̀ bí Muhammad sallam ṣe ìwà àfọmọ́lẹ̀ fún ìwà àjọwọ́ fi fún ojú ẹsẹ̀ mo ní tẹ̀lé mi ká lọlé ó ní òun lọ ṣọ́ọ̀bù padà wò tilẹ̀kùn ṣọ́ọ̀bù mu nígbà wàá padà bá mi ń jọ́bẹ̀ jọ òun àkówé oríṣi mẹ́ta fọ lédè òyìnbó tó lè kà tó fi mọ àwọn tí a ní ọmọ fẹ́ yìí dáadáa ó lọ ẹ̀mí òun gan tiẹ̀ ti kọ́ ṣùgbọ́n owó tó ti aná fóun ti pọ̀ o ó ní tó ń bá ṣírò owó nígbà tó ń ti ṣírò ẹ̀ láti jẹta ó ló ti di 42,000 tó ti bọ́ sọ́wọ́ ó lóun sì dá padà fún mi náà ọ́ dá padà náà ní tẹ́lẹ̀ àfi tó bá kọ̀ fún rẹ̀ lókù ó náà ṣètì òun náà ń bẹ lọ́wọ́ rẹ̀ sọ yìí Buhari tó náà ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ náà gbà ṣètì àti Buhari ẹ̀ padà olóògbé owó tiẹ̀ kèfèrí ni abẹ́rẹ́ kẹwàá ló jẹ mẹ́ta dọ́bùrù mùsùlùmí ṣùgbọ́n mọ̀ ẹ̀kọ́ tó ti fẹ́ yàwó tó bẹ bí ọmọ kìnìún ọmọ kejì fún yọ ọkọ̀bìnrin lẹ̀ ní yọ sọ̀dà délé wọ̀ yọ kọ́lẹ̀ obìnrin olè bí mẹ́ta lé rẹ̀ tó ń pa ajẹ́ mẹ́ta dọ́bùrù mùsùlùmí ìyẹn wàá rí ọmọ tó fẹ́ fẹ́ sọ pé kọ́fẹ́ ìyẹn sọ fún ọmọ àfi tí ọba létí ti fi gbọ́dọ̀ lókùnkùn tó ọba fẹ́ ọ sábà máa ètí mò ń wí àwọn tó jókòó sí màmá bẹ́ẹ̀ pé mo sọ bẹ́ẹ̀ lórí tẹnìkan má fẹ́ o bí mo ti sọ gẹ́lẹ́ ó sì lọ sọ fọkùnrin padà ìyẹn wá fóònù ẹnìkan pé sàràjì wa ń bẹ wọn ní alájì ti dìde ṣùgbọ́n ń padà bọ́ọ̀lù aago mẹ́fà ó ló ń bá gbá alájì lẹ́sẹ̀ lẹ́nu ẹnu tó fi sọ̀rọ̀ láì dá fọmọ yẹn ó fẹ́ ọmọ yẹn ojú ó tì wọ́n wọ́n á kọ́ọ̀lù mi wọ́n ní ẹnìkan ló ń bá gbá lẹ́sẹ̀ lẹ́nu ẹsẹ̀ gẹ́lẹ́ mi náà sì fàárọ̀ ọjọ́ kọ́ káàmọ̀ pàdé lẹ́sẹ̀ báyìí ó dáa gan ni máa padà lọ jókòó máa padà mi wà lọ jókòó ọwọ́ adé ọ̀sáramọ̀ sí mi ọ̀bọ̀n lọ ọ̀sáramọ̀ mẹ́ta tá a jọ jókòó ọ̀bọ̀n lọ́wọ́ ẹwà jókòó ni ọ̀wá sọ̀rọ̀ mu àbí níbi ìṣẹ́jú àmọ́ ni ọ̀ sọ̀rọ̀ mọ́ ni bí wọ́n lọ ọkàn mi lẹ́sẹ̀ ó sì ní mí náà gbẹ́sẹ̀ mo ní mo ti ń rẹ́dì rẹ́ lẹ̀ pé ẹnu rẹ̀ ọ̀sẹ̀ jẹ́ kó n bí lónìí ẹ tẹ́ ṣe ọ̀dà o ẹ fẹ́ kó n rí fẹ́ mo ní ṣé mo parọ́ mọ́ tí n bá ní kí n sọ tí mo mọ̀ mọ́ ń sọ gọ́rùn nǹkan ṣùgbọ́n mo sọ mẹ́rin péré inú ẹ̀ pé ìyàwó tó bá fi ọ̀ ní bímọ kọjá ìyọ kan sí méjì tẹ́ ìkọ́ lẹ̀ mo ń ṣe ọmọ pa ó dẹ̀ lẹ́hà márùn tó ti kọ́ lẹ̀ ta ló bímọ kọjá méjì inú ẹ̀ ṣé mo parọ́ mọ́ ni mo rójú rẹ fáyàn mọ́ra ṣùgbọ́n wà á rí ọ̀dà tọba rẹ ni mo sẹ́wà ìwọ́n lọ́mọdé àbí èèyàn tán ṣùgbọ́n tán bá délé tán wọ́n rí pé ejò aká ni ọ́ mo ní ṣe mo parọ́ ni àbọ̀ yàtọ̀ síbẹ̀ àbí màmá rẹ sọ pé òun ló fi wà burúkú jọ akójọ wa mẹ́jọ ta lọ bẹ màmá rẹ náà níjọ yájú sí màmá rẹ ó sì lóun náà ló fi jọ òun bínú pọ̀ mo ní ṣe mo parọ́ mọ́ ni mo á sọ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin mo ní mẹ́rin tí mo sọ wọn náà nù bí ogójì nǹkan tí mo máa mọ̀ ọ́ èwa ni àbòsí tí mo sẹ́wọ̀n tó kàn ni mo sọ fún ma wọ́n bá fẹ́ òun ló kù sí bí ọba fẹ́ ọ padà fẹ́ o njẹ́ ọ̀nìkan wọlé mi ní so yìgì wọ́n fún mi lẹ́tọ̀ pé mi ní ṣe akíndùn nìkan ìyá adébẹ̀ ń tèmi wọ́n á so yìgì tó bí ma kẹ́ni ilé bàbá rẹ̀ náà ló bí kẹ́ni sí o kò bí ilé ọkọ o ilé bàbá rẹ̀ ló bí sí ọ wá ké sí mi pé ẹ má wo òun rẹ bọ́ọ̀n dá sọ́rọ̀ yìí mo ní èmi ò ní dá sí lọ kí sáwọn tó kù mi wọ́n dá sí wọ́n á yanjú eléyìí ní olóyún kejì wọ́n tó lè jáde ilé bàbá rẹ̀ tó bí kejì sí bàbá rẹ̀ wá mú lẹ́yìn wá bá wa pé ẹ ṣe fi ọmọ fọmọ tí ò da ẹnìkan wá ní talẹ̀ ń bá sọ̀rọ̀ lọ́dàjì ìsá ẹni ó ní ǹjẹ́ ẹ̀yin àtọmọ yìí jẹ́ ìmọ̀ tẹ̀ ń ṣe báyìí ó dà ń pé ẹ ponú bàbá o mo dẹ̀ dákun yọmọ bu wọn ọwọ́ sàrẹ̀ tó ṣẹlẹ̀ ni wọ́n sàrẹ̀ bàbá kan dìde ni ó kó bàtà rẹ̀ ó kó bọ ọmọ ẹ̀ ní tí ń ná ọmọ pẹ̀lú jẹ bàbá òrí ẹ̀ aṣọ lórí ibu ni ọ àṣẹ ọsọ bó tó fẹ́ aṣọ fún òun ní ọgbọ́n kọmọ ọmọ náà
fẹ́ gbọ́ sẹ́ yíbù bí kúrò yọ máa sọ sá. Muhammadur Rasulullah. ẹ ṣeun. walladhina ma'ahu ashidda'u 'alal kuffari ruhama'u bainahum. jazakumullahu khaira suratul Fatih nù aya 29 Quran 14 verse 29 wọ́n fi júwe ànábì Muhammad sàn fún wa àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ bá ṣe rí alimọ̀hẹ́mọ̀ kí n padà ẹ̀yìn àkọ́kọ́ mọ gbogbo ẹ̀ máa jẹ́ mùsùlùmí tákìdá rẹ̀ olóòdì lọ́mọ ìyá wa alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ìjọ tí pé gbogbogbò bá dé bíi fashion pè wá ẹ̀rọ ìbọ̀rù programu yìí àbí fashion pè àpẹjá pàdé ní sẹ́yìn lórí àwọn olóró fashion pè àpẹjá pàdé lókèné lórí àwọn eléégún òkèné tán dá àwọn mùsùlùmí láàmú. tá a bá tilẹ̀ gbọ́ lẹ́nu àmírù fashion kò sí pé èèyàn ṣe ń dúró wẹ̀yìn mọ́ a máa lọ bí iṣẹ́ tá a gbà a máa sáré lọ ọbẹ̀ a ní sọ wípé amiru fashion kọ́lá amiru tàdọ́múnù amiru fashion kọ́lá amiru umb amiru fashion kọ́lá amiru izala ẹni tá a fi ṣe amiru lórí fashion ti di amiru lórí gbogbo jamaat ti mẹ́lábẹ́ tó bá ti wí kankan kọ́tà ayé bá ń bẹ́ ń bẹ́ àwọn àfọwọ́ tún ayé ń ṣe ni ó ti di ọ̀dà àyàfìgbà tó wá ya pàtó lọ́wọ́ àti tàbí sọ̀rọ̀ ọ̀sàlà ní tẹ̀lé nǹkan kejì àádìmúsọwọ́ ìyẹn ni unity tá à ń fẹ́ ta òhídù iṣẹ́ tá à ń ṣe ní òfìsè ṣe rọrùn ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tá a mú dání òun ni pété nìkan bá sọ fáwọn pé ò sí jàmá wọn ti ka àwọn kẹ́límà kakọjá nù àyà Kùránì sì tá a fẹ́ padà sí Allah subhanahu wa ta'ala inú Suratu Al-Imran àyà 104 Ọlọ́run tọ́lá àríga sọ pé ọ̀ya. ولتكن منكم أمة يدعون يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. fúnra Ọlọ́run ni ولتكن منكم أمة lọ́lọ́run lò kò sọ pé fárídún kò sọ pé wáhìdún. ولتكن منكم أمة كلمة جمع لا مفرد لها في العربية كلمة جمع ni gbólò nígbà tí olóyìnbó sọ pé peter sọ yìí pé compound noun ni noun tẹ́ pé bíi club bíi society gbogbo tó rí báwọn sẹ́yìn pé kì í ṣe bíi committee sẹ́yìn pé kì í ṣe ẹnìkan ní jẹ́ bẹ́ẹ̀ tá a bá tẹ́ kí ẹnìkọ̀ọ̀kan ti bẹ́ẹ̀ as a unit in itself láàtò lo verb ẹyọ kan fún láàtò lo singular verb bí bẹ́ẹ̀ kọ́ plural verb là á lò torí pé kì í sọ̀rọ̀ ẹnìkan oṣù tẹ́ ẹ pé walitakum minkum ummatun bima'na jama'atun usbatun minan nas walitakum minkum jama'atun usbatun minan nas ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar. ẹ jẹ́ káwọn àyàn kan ó dìde láàrin group of people the band of people ẹ jẹ́ káwọn ìjọ kan ó dìde láàrin fún Ọlọ́run ló lò bẹ́ẹ̀ umma kò sọ pé fárídù kò sọ pé wáhídù kò sọ pé ṣáksún kò sọ pé nafsún tíbi àwọn jáǹfùsù gbọ́dọ̀ jámù lólò umma àwọn èèyàn kẹtẹ́ ọ̀parapọ̀ tí wọ́n máa pèyè síbi ntọ́lọ́run fẹ́ tí wọ́n kàn tí Ọlọ́run fẹ́ fún Ọlọ́run ló wí bẹ́ẹ̀. inú verse 1 and 10 aya verse 1 and 10 aya suratu Al-Imran kanana. kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar wa tu'minuna billah ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. الله سبحانه وتعالى جزاكم الله خيرا. Ọlọ́run ní kuntum khayra ummatin umma náà ló tó lò khayra ummatin the best of the nations àwọn tó lóore jùlọ àlùmà tó lóore jùlọ àkójọpọ̀ àwọn èèyàn tó lóore jùlọ tá a gbé jáde fáwọn tó kù tá a torí àwọn tó kù bí n tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nu torí àwọn tó kù láyé sẹ́yìn ní khayra umma torí kẹ́lẹ́ táwọn tó kù ṣe láyé sẹ́yìn ní khayra umma ẹ máa ta àwọn èèyàn ṣiṣẹ́ ẹ máa kàn tí ọ̀dà ẹ̀yin ló sì bọ̀ náà bá náà gbọ́.
inú sọ́ọ̀tù Baqara àyà 143 Quran chapter 2 verse 143 wa kadhalika ja'alnakum. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. جزاكم الله خيرا. gbólóhùn kadhalika ja'alnakum ummatan wasata lọ́lọ́run tó wí ummatan wasata balanced nation kìí ṣe nìkan kìí ṣe shakhsan wasatan kìí ṣe nafsan wasata ummatan wasata àkójọ àwọn èèyàn tó pé adílà ni wọn òun dọ́gba ni wọn wọ́n èyí sàṣejù wọ́n èyí ṣe ìfọ́sùn wọ́n èyí ṣe tẹ̀fúrẹ́tì wọ́n èyí sàṣejù wọ́n èyí ṣàṣe ètò bíbí àni wọ́n dúró sí orí kìtàwé ọ̀sùn náà wọ́n sẹ̀mí lé lórí ntọ́lọ́ wí nánu torí kọ́ sásìkò tó mo fẹ́ sọ mú àdìsí ẹ̀yọ̀ kan so wá àdìsí tẹ́ ti lò kọjá láàárọ̀ yìí mo fẹ́ mu wá àdìsí la tazulu ta'ifatun min ummati kí ló wí tẹ̀lé la tazulu ta'ifatun min ummati kí ló wí tẹ̀lé la ilaha zahirina al-haqq zahirina ala al-haqq kí ló wí tẹ̀lé لا يخذلهم ما خالفهم حتى كيلو يا النبي صلى الله عليه وسلم حتى تقوم الساعة تقوم الساعة وهم منصورة إنه رواية سنن أبي داود وهم منصورة النبي صلى الله عليه وسلم أولي عوكا لا تزول طائفة من أمتي كيس نفس كيس شخص kìí ṣe faridun tọ́-ifà tán táwọn pé tọ́-ifà ìjọ àwọn èèyàn kan àwọn ìjọ kan nínú ọjọ́ mi wọn ò rí ẹ̀ wọn ò ní gbò zahirina ala al-haq tí wọ́n máa borí gbogbo àwọn èèyàn lórí òdodo tó gbé dání àwọn àfa gbogbo aláfa àti Ahmadu bin Taymiya o àti Imam Ahmadu àti Imam gbogbo àwọn àfa Imam Maliki o tẹ́ẹ̀dọ́rẹ́ àwọn Ibn Qayyim tẹ́ẹ̀dọ́rẹ́ baba Muhammad Salih Usaimin gbogbo náà sọ pé tọ́-ifatun najiya nù tọ́-ifatun najiya wàhùn alùsùnà wàlìjàmà wàhùn alùsùnà wàlìjàmà torí ọ̀rọ̀ táwọn ìsàn sọ tẹ̀lé tí mo bá sọ ní ìsìn àwọn alùsùnà wàlìjàmà àwọn tí wọ́n dùn lórí òdodo dọ̀hìnrín àhà tọ́wọ́ máa náà ṣe tí wọ́n máa borí lórí òdodo tẹ́pẹ́ gbogbo ẹni tó bá ya pa wọn kò ní lè borí wọn Ọlọ́run máa bẹ pẹ̀lú wọn títí àlùkàmọ́ ọlọ́yẹ̀dẹ́ ni. àdìsí kanu àdìsí kejì tó parí pẹ̀lú gbólóhùn tí mo fẹ́ sọ yìí sataftariku adil ummati tó ti sọ̀rọ̀ ti Yahudi 71 Nasara 72 tó a débi alihuma tiẹ̀ tó ní ó pèsè thalatha wa sab'ina firqatan kulluha fi nnari illa wahida. ètò bẹ́yìn hadisi oríṣi nǹkan márùn-ún tí ó papọ̀ mọ́ra wọn tinu Bukhari yàtọ̀ sí tinu Muslim tí Muslim yàtọ̀ sí tinu Abu Dawud tinu Abu Dawud yàtọ̀ sí tinu Ibn Majah tinu Majah yàtọ̀ sí Nasa'i nǹkan oríṣi wàhíyà jama lọ́gbẹ̀yìn kan wàhíyà jama wàhíyà aljama wàhíyà jama'atun ọmọ ẹnu wùdí ọyà mi wàhùn mọ̀nkánà àlámánà àlẹ́ àlìyọ́ wà sáàbì ntọ́gbẹ̀yìn mi nu àwọn tó bá ń bẹ lórí tẹ̀mí àdúgbò sanwó lórí ẹ̀ lónìí àtàwọn sábẹ́ mi lọ́gbẹ̀yìn ń bì mí oríṣi nǹkan márùn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́gbẹ̀yìn rẹ̀ tába katira ẹ̀yìn tó ń lọ síbò mí. àníbísọ̀ àṣà fi lélẹ̀ wípé àwọn tó bá wà lórí tó ń wà lórí ẹ̀ àtàwọn sábẹ́ oníjó oníhùnì àwọn ni mùsùlùmí tọ́lọ́ ọmọ àrànṣẹ́ tí wọ́n máa borí tí gbogbo ẹ̀ ń bá ya pa wọn ò ní borí wọn gbogbo ẹ̀ ń bá gbógun tí wọn ò ní rí wọn yẹpẹrẹ àwọn àfa ayé gbogbo àfa onímọ̀ ayé ni wọ́n sọ pé alùsùnà jama ni taifatun najiya ìjọ tó pè ní ọ̀là lálùkẹ́ àmà gbogbo ìjọ tó kù ní ọ̀parẹ́ kì í wá sọ́ọ̀kọ̀ yìí kí n correct impression lọ́dọ̀ wa kì í sorúkọ tèmi àti ọjọ́ gbé lórí kì í ṣe tàdọ́nù kì í ṣe burhan kì í ṣe ikhwan kì í ṣe izala kì í sorúkọ àwọn takida wọn ìbáàdà àwọn bá jẹ́ àkídà ìbáàdà alùsùnà wal jamaa bẹ́ẹ̀ bá wà láàrin àwọn jama àti tàwa yìí takida rẹ̀ ọba bá bẹ́ẹ̀ lọ tí bàdà rẹ̀ ọba bá bẹ́ẹ̀ lọ kò ní bá wọn là kò ní bá wọn là torí pé sáritù rẹ̀ ti wà ńlẹ̀ ẹni títí ọba bá mọ̀ ò ní là torí ẹ̀ mo ṣe ń pe gbogbo wa padà sórí pé kí jazakum wa alaikum salaam kí gbogbo wa ká padà sórí àkídà wọn gbogbo wa ká padà sórí àkídà yẹn ní parí nínú àwọn nǹkan tí ń dá muskila lẹ̀ láàrin wa tá a gbọ́dọ̀ yanjú
òun ni kò leadership ẹnìkan kanu wa ọmọ máa tàn máa jíjẹ olórí má afẹ́jẹ olórí ní lájàmá alẹ́ táàrí jẹ lọ́dá lájàmá alẹ́ afẹ́jẹ olórí ní mú yàn sákò nínú ìjọba àtọwọ́ àti ọmọdé àṣẹ tí ṣe ìtọ́nu èèmọ ìnáma yakulu mina ganami ìnáma yakulu zibu mina ganami alikọ́ọ̀sìyà àánú yọ̀ sàn sọ bẹ́ẹ̀ àgùntàn tó bá dání ní kòkó pàjẹ́ tẹ́ ẹ bá dá se èso ó gbé èso àgùntàn tí ń pààyàn olórí jíjẹ àwọn àṣàbí àníyàn ọ̀sán kankan máa rẹ̀ lójú rẹ̀ táwa náà mà àníyàn sáwọn pé kí ló ń béèrè fún ipò lórí tá a bá fi ọ jẹ́ àmúṣálà wò kí ta ilé tá a bá fọ ní kò tó béèrè fún torí pé ọ̀rọ̀ béèrè fún ọlọ́ọ̀dà yóò dá ọ̀dà kò ní ràn ọ́ lọ́wọ́ lórí ẹ̀ wàá ń nà ha kí ló wí tẹ̀lé nàdáàmà tó fi dúníà wà khisun fil akhirah àbámọ̀lẹ̀ yóò ṣe lórí ẹ̀ láyé èyí ó tún dẹni dojú tẹni ìyẹpẹ tó di lálùkìyàmá nítorí pé kò sẹ́nìkan tí ń jẹ olórí tí ò ní rojọ́ lórí àsìkò tó yẹ sọ lórí àwọn èèyàn ètí ó di máa kọ́lẹ̀ máa rojọ́ ẹlẹ́jọ́ tí ìṣẹ́jọ́ tara mi mọ́ tí ìṣẹ́jọ́ ọ̀run mi tí ìṣẹ́jọ́ àwẹ̀ mi kẹ́nìkan wá mú mi kú òun bẹ́ẹ̀ pé má di àmírù àbí àmírù tó ṣe owó ti tó jẹ́lómi ọ̀jẹ́ kí ni ìdásẹ́dé lórí ẹ̀ èèyàn yọ mí kó nu wàhálà kẹjọ mi pọ̀ fọ́pọ̀ ọdún kó díẹ̀ ẹjọ́ mi kù sọ́dún díẹ̀ kí ni wàhálà ti mẹ́mẹ́ ó fún mi ń sẹ́mi ó fún mi láàyè kí n tún fi ṣe nǹkan mi kí ni wàhálà ti mẹ́mẹ́ ipò olórí ti ń jẹ́ asáká kólúkàkú náà lọ fi ilẹ̀ ká máa sọmọ ẹ̀yìn ká máa ṣe kídímọ́ ká jẹ́ kọ́ọ́dímù fáwọn èèyàn olórí fún adu ká jẹ́ olórí àwọn èèyàn lọ bẹ́ẹ̀ sì ni sayyidu komi khadimuhum ẹ máa jẹ́ olórí tẹ́lẹ̀ wọn ní ṣe kídímọ́ ṣùgbọ́n torí pé tẹ́lẹ̀ bá ti jẹ́ olórí lásìkò tá a wà yìí yọ́ọ́ máa rí àǹfààní tọ́pọ̀ yọ́ọ́ máa rí respect tọ́pọ̀ yọ́ọ́ máa rí ẹ̀bùn tọ́pọ̀ yọ́ọ́ máa rí èrò lẹ́yìn rẹ̀ tọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ aláṣẹfẹ́ náà sóra yìí ní jẹ́ ká fẹ́ kú lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo sóra ayé tó di khisun fi yawmal qiyamah kí la fẹ́ gbà mẹ́ ntí ó jẹ́ dojútì fún yẹn lọ́rùn kí la gbà mẹ́ kọ́lọ́ lákùnjọ mọ́jà rí dojútì táyé ká má rí tọ̀run mọ́jà sábàámọ́ láyé mọ́jà sábàámọ́ lọ́rùn ìwọ̀n bá tá a sọ yìí ọlọ́run gbé sàláfà láyé àti lálùkì àmà wọlé asùnmọ́ àdékàlà wọn bí hàmdìkà ní sọ́dọ̀ láyé 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 láyé